ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Ọlọ́run á ṣàánú bàbá wẹ̀rín ńlá nítorí gist tá a gbọ́ yìí allegedly ó lágbára díẹ̀ o. Bí a ṣe gbọ́, wọ́n ní palace maid èyí tí ó ń bá àǹtí Wahab ṣiṣẹ́, wọ́n ní àǹtí Wahab wọ́n ní wọ́n bá a ṣe deal pé tó bá lè bá wọn gbé oyún àwọn máa fún ní 10 million. Bí a ṣe gbọ́ allegedly, mi ò bá bàbá wẹ̀rín ńlá gbénú palace, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Wọ́n ló gbé oyún yìí, wọ́n ní àṣé driver àǹtí Wahab òun ló ń kìkì ikùn ẹ̀. Wọ́n ní alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣe, wọ́n ní oyún yẹn jábọ́. Wọ́n ní ìgbà yẹn ni a gbọ́ tí àǹtí Wahab ní oyún jábọ́ lára òun. Ẹlẹ́ẹ̀kejì èyí tó ń ṣe, wọ́n ní ó mú arábìnrin yìí, ó mú pamọ́ síbì kan, ó dẹ̀ sọ fún maid pé kó má jẹ́ kí àwọn family ẹ̀ gbọ́. Eventually, bí a ṣe gbọ́ o, wọ́n ní driver àǹtí Wahab òun ló ń kìkì ọmọbìnrin torí wọ́n ní ọmọdé ni ọmọbìnrin yìí. Wọ́n ní ìgbà tó yá tí ìyá onífá dé inú palace bàbá wẹ̀rín ńlá, wọ́n lẹ́rù ń ba àǹtí Wahab pé bóyá àṣírí òun máa tú. Wọ́n ní bó ṣe sọ fún ọmọbìnrin yẹn ni pé kó máa lọ, pé òun ò wá interested mọ́, ló bá kó 500,000 fún ọmọbìnrin. Wọ́n ní bí ọmọbìnrin ṣe lọ sọ fún àwọn ìyá ẹ̀ nìyẹn, àwọn pẹ́rẹ́ǹtì ọmọbìnrin, àwọn ẹbí ọmọbìnrin bọ́n ṣe ya wọ inú palace bàbá wẹ̀rín ńlá nìyẹn, tí wọ́n wá bá bàbá wẹ̀rín ńlá. Ìgbà tí wọ́n máa wá driver, wọ́n ní driver ti sá lọ sí Republic of Benin. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé èyí tún lágbára. Bí a ṣe gbọ́, wọ́n ní ìgbà tó bá ọmọbìnrin yìí plan, wọ́n ní èèyàn kan ló ṣe onídùúró ẹ̀. Wọ́n ní wọ́n lọ gba ilé fún arábìnrin yìí ní village kan ní sáìdì Ilé Ifẹ̀ mọ́ Ọ̀yọ́ ni wọ́n ní village yẹn wà, bóyá Ọ̀yọ́ state. Wọ́n ní ìgbà tí wọ́n gba ilé fún obìnrin, wọ́n ní wọ́n ń tọ́jú ẹ̀, ṣùgbọ́n wọ́n ní kó má jẹ́ kéèyàn kankan gbọ́. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ibi ilé tí wọ́n gbà fún ọmọ kékeré yìí, arábìnrin yìí, òun ni driver yìí ti lọ ń bò mọ́lẹ̀, tó ti lọ ń kìkì ẹ̀ tí ó fi dé pé ọmọ yìí lóyún. Wọ́n ní kì í ṣe alákọ̀ọ́kọ́ tí ọmọ yìí máa lóyún, wọ́n lẹ́lẹ́ẹ̀kejì ni. Wọ́n ní oyún yìí dẹ̀ ti ń lọ sí bí oṣù bí 5 sí 6. Wọ́n ní ó wá ní òun ò ṣe deal yìí mọ́ nítorí ìyá onífá ẹ̀rù ń bà pé káṣírí òun má tú. So wọ́n ní ó wá fún ọmọbìnrin yìí ní 500,000. Wọ́n ní ìgbà tó fún ọmọbìnrin yìí ní 500,000 ló wá lóun ò ṣe mọ́. Àwọn family wọ́n wá sí inú ààfin kábíyèsí láti wá expose àǹtí Wahab. Bí mo ṣe ń sọ alleged ni nǹkan tá a gbọ́ la wá torchlight sí o. Wọ́n ní ìgbà tán máa fi wá driver kiri, wọ́n ní driver ti sá lọ sí Republic of Benin. Ẹ̀yin èèyàn lé, tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀, bàbá wẹ̀rín ńlá ní láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ àǹtí Wahab. Kì í ṣe ọ̀rọ̀ yìí pé èèyàn kàn ń sọ lásán. Ọ̀rọ̀ yìí pé tó bá jẹ́ pé ó ṣẹlẹ̀ lóòótọ́ bá a ṣe ń sọ yìí, wọ́n ní láti gbé ìgbésẹ̀ kíákíá lórí ọ̀rọ̀ àǹtí Wahab. Wọ́n ní àwọn èèyàn ti ń béèrè ọmọbìnrin yìí gan ní inú ààfin. Wọ́n ní ṣe ni àǹtí Wahab ó ń parọ́ fún ẹ pé ọmọ yìí ti lọ sí school, ti padà sí school. Wọ́n ní bí àwọn èèyàn ṣe já mi lórí ọ̀rọ̀ ọmọ yìí nìyẹn. Wọ́n ní wọ́n dẹ̀ wá fún ní ọmọ ọ̀dọ̀ míì láti máa help ẹ̀. Wọn ò mọ̀ pé wọ́n lọ fi ọmọ pamọ́ sí abúlé kan ni tán ní kó gbóyún. Ẹ̀yin èèyàn lé, nǹkan ṣẹlẹ̀, èyí tún lágbára o.
wọ́n ní bí ọmọbìnrin yìí ṣe wá sí inú ààfin nìyẹn o pẹ̀lú àwọn fámílì ẹ̀ tí wọ́n wá bá bàbá Owóẹ̀rìnlá tí wọ́n wá bẹ́ spíkà. Bí a ṣe gbọ́, wọ́n ní ọmọbìnrin gan ti kọ́kọ́ ń wá sí inú ààfin pẹ̀lú àwọn parent ẹ̀, wọ́n ní wọn ò jẹ́ kán wọnú palace. Ó dàbí ẹni pé nítorí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ ẹ̀, wọ́n ń pè é pé ọmọbìnrin yẹn ń wá wá. A wá ní kán má jẹ́ kó wọlé, kán má jẹ́ kó wọlé. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé àwọn fámílì àǹtí Wàhẹ́m wọ́n wá bẹ̀bẹ̀ ní inú palace tán láti wá rí bàbá Owóẹ̀rìnlá pẹ̀lú màálù tó níké wípé kí wọ́n dárí gbogbo nǹkan tí àǹtí Wàhẹ́m ti ṣe, kán dárí ẹ̀ṣẹ̀ jì lórí ọ̀rọ̀ ère èyí tí ó lọ rì mọ́ inú ààfin kábíyèsí. Orí ọ̀rọ̀ ẹ̀bẹ̀ yìí ni wọ́n wà kó tó di pé èyí tó tún ṣẹlẹ̀ yìí tún ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí àwọn yèyé mẹ́ta wá tó gbọ́ ọ̀rọ̀ yẹn, tí parọ́pò wá tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn, tí gbogbo àwọn ẹ̀gbọ́n kábíyèsí wá àtàwọn elder tí wọ́n jókòó, tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn tí gbogbo wọn jókòó tó ń béèrè lọ́wọ́ àǹtí wa pé ta ló ní ọmọ tó wà nínú maid, ta ló fẹ́ gbé ọmọ yẹn fún. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó di kàyéfì o. Wọ́n ní àǹtí wa ní pé sister in law ló ní. Sister in law, báwo ni sister in law ṣe ní? Ipe òkè tó bá jẹ́ sister in law ló ní, kí ló dé tó ní kọ́mọ yẹn máa lọ, tó wá fún ọmọ yẹn ní 500,000. Ṣùgbọ́n wọ́n ní wọ́n sì máa ṣe investigation wọn lọ lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé, bí mo ṣe ń sọ fún yín, allegedly ni gist yìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó lágbára lójú tèmi o. Bàbá Owóẹ̀rìnlá wọ́n ní láti ṣe investigation ọ̀rọ̀ yìí dáadáa. In fact gan nǹkan tí ó wà nínú mi, mi ì lè sọ. Mi ì lè sọ nǹkan tó wà nínú mi lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace bàbá Owóẹ̀rìnlá. Mi ì lè sọ because ó ti tóbi jù, ọkàn mi tóbi láti sọrú ọ̀rọ̀ báyẹn jáde. Kí ló dé? Kí ló ń ṣẹlẹ̀? Èyí a sọ tiẹ̀, tọ̀hún a sọ tiẹ̀. Ẹ wo orí social media. Àwọn èèyàn tó ń sọ̀rọ̀ bàbá Owóẹ̀rìnlá wàláì wọ́n á fẹ́ lé 1,000. Wọ́n á fẹ́ lé ní 1,000. Èyí lágbára o. Èyí lágbára. Ẹ lọ fi ọmọ ọlọ́mọ pamọ́. In fact gan wọ́n ní inú ààfin ni wọ́n ti fún ọmọ yẹn lóyún. Wọ́n lọ́mọ yẹn ti lóyún kó tó di pé wọ́n lọ fi pamọ́. Nǹkan tá a gbọ́ nìyẹn. Kọ́ ya gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé, tá bá gbọ́ update lórí ọ̀rọ̀ yẹn, a máa mú wá fún yín. Dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin new subscribers àtẹ̀yin new subscribers. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa, tẹ̀ ń share, tẹ̀ ń like gbogbo àwọn gist wa. Gbogbo ẹ̀ lárí Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi gbọ́wọ́ yín sókè. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere. Mashola lorúkọ mi, kò yí padà. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti send account number yín, ẹ máa mọ̀ wípé ó sì di April 15 kí a tó send prize giveaway yín sí yín. Ṣùgbọ́n tó bá di March 10, a máa bẹ̀rẹ̀ sí pé orúkọ gbogbo ẹ̀yin èèyàn wa. That will be on, ṣé Monday ni March 10 jẹ́? Yes, on Monday la máa pe orúkọ gbogbo àwọn tí a ti mú. Ẹ má gbàgbé pé email address tí a fi mú yín, òun ni ẹ máa fi send account number yín. Ọlọ́run Elédùmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.